ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ tó bá ti náfà láti máa wò ètò orúkọ tèmi yí padà Kẹ́mi Kọ́lá ní orúkọ títí mi ń jẹ́ àdẹ̀kù bí ó ṣe ń lọ àdẹ̀kù ìbẹ̀rẹ̀ oṣù tuntun o oṣù February máa dá fẹ́mi àti yín lágbára lọ́wọ́ Ọlọ́run o owó ńláńlá àlàáfíà àti gbéga ló máa jẹ́ tiwa ní oṣù tuntun yìí lágbára lọ́wọ́ Ọlọ́run èmi àti yín àní tọrọ jẹ mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin màmá mi yẹn ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin bàbá mi tí ẹ ń rajà iléeṣẹ́ Kembi Fashion Empire mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́nìí a máa polówó àwọn aṣọ kan fún yín a máa polówó àwọn aṣọ kan fún yín torí kò tiẹ̀ sáyè ṣùgbọ́n nínú kò sí àyè ni mo ṣe wá àyè lẹ́nìí torí àwọn èèyàn ń pè mí gan-an tá a bá ya fọ́tò àwọn aṣọ yẹn fún wa ní ká ṣáà pé a bá polówó làwọn máa tó mélé táwọn ọmọ ló jẹ́ kí ìbáṣẹ fún mi kò sáyè gan lẹ́nìí lágbára lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín ìfẹ́ tẹ́ ní sí mi lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo bí tọ́mọ yín bá dé láyé wọ́n máa rí àánú gbà bẹ́ẹ̀ ni mo sọ fún gbogbo bí tọ́mọ yín bá dé láyé wọ́n máa rí àánú gbà ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ nípa àwọn ọjà wa àwọn local food tá ń tà àwọn African food tá ń tà a ní àwọn oúnjẹ lóríṣiríṣiríṣiríṣi la ní a ní gàrí Ìjẹ̀bú tó confam tó white tó yẹ pé ẹ bá rí gan a dẹ̀ ní yellow gàrí a ní lẹ́bú gàrí lẹ́bú a ní láfún èlùbọ́ láfún a ní èlùbọ́ iṣu èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ a ní ẹ̀wà olóyin ẹ̀wà tá a ti bó tẹ̀lé fi ṣe ẹ̀wà tẹ̀lé fi ṣe ọbẹ̀ tó máa fi ń jàmàlà yìí gbẹ̀gìrì a dẹ̀ ní edé lílọ̀ àtẹlẹ́ tí wọ́n ti lọ̀ tó tóbi a dẹ̀ ní ẹja ńláńlá yẹn tó original mọ̀ pàjẹ́ yẹn pọ́líṣì méjì àwọn kan wà tó yẹ kó máa ń tóbi tó máa rẹ́ẹ̀dì kì í ṣe irú yẹn kan original edé ńlá òun ló wà gbogbo ẹ̀ náà ọjọ́ tá a máa polówó fún yín gbogbo ẹ̀ náà lẹ́ máa ṣàlàyé fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan a dẹ̀ ní fresh irú tó pẹ́ ẹ bá jẹ́ gan tẹ́ bá yan sẹ́nu bó máa dàbí pé kẹjẹ gbogbo ẹ̀ tán ni Ọlọ́run bá ń gbọ́ ẹ lè rányàn wá kẹ́ni kọ́ wá fi sẹ́nu lásán ẹ mọ̀ pé irú yàtọ̀ sí irú Èkìtì kan fáwọn pé irú Èkìtì dẹ̀ ni wọ́n ní yẹ̀pẹ̀ wọ́n dẹ̀ lókúta wọ́n dẹ̀ máa ń dùn ní gbogbo ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá irú Èkìtì ẹ má fi ṣeré ibi tí mo ti ń ra gan mo máa ń dìdí lọ sọ́jọ́ ta nígbà tẹ́ ní nǹkan bíi 3 years ago tí máa lọ ń ra ní oúnjẹ rú mi so adẹ ní epo ṣé rí ọ̀rọ̀ tó nǹkan tó wà ní irú àti epo àti gbé ẹ̀ máa ń le díẹ̀ ó máa ń le so ẹni tẹ́ bá fẹ́ jẹ́ láàrin Èkó yìí àbí Àbújá àbí kíbi tẹ́ bá wà àbáyé sẹ́ǹdì ẹ̀ ànílè tá a ti yíyan tá a ti gbígbẹ ìyẹn irú yẹn adẹ ní fresh one so epo àti irú àti ìgbé ìsìn tí bá dẹ̀ rí ibi bí mo ṣe máa bá yín gbé máa jẹ́ kẹ́ gbọ́ ẹja mangala ó wà tó dẹ̀ wà òkè láàárọ̀ ẹ̀ ní ìsìn wọ́n ti wá gbẹ́ja ń bì wọ́n dìdí ìrànyàn wá ni a ní ẹja dẹ̀ ní edé àti ẹja yẹn ó máa àti gbé ẹ̀ máa ń wọ́n so gbàtẹ́ni ẹ̀dẹ̀ sọ pé ló máa gbé fún mi pé báyìí òun náà fi wá gbé fúnra wọn náà ní èèyàn kan tó fẹ́ wálé torí owó yẹn ń wọ́n mi ní parọ́ fún yín pé mi ò ní fi dúdú pé funfun fún yín mi ní parọ́ fún yín owó ẹja ẹ bá fẹ́ gbé ẹja ó wọ́n ẹ bá fẹ́ gbé edé ó wọ́n so bó ṣe rí nìyá dẹ̀ ní ọ̀gbọ̀nà a ní ègúsí a ní kúlíkúlí aláta dọ́ńkúà gbogbo ẹ̀ la ní ẹ máa rí gbogbo ẹ̀ náà tá a bá ń fi wọ̀nyí a dẹ̀ ní ata gúngún ti Cameroon àti ti wà tẹ́ pé ó pọ́n tẹ́ bá rí bó tẹ̀ ṣe rí lójúgọ ẹ̀ ti mọ̀ pé yes confam ata gidi lélẹ̀ so gbogbo ẹ̀ la ní àápolówó gbogbo ẹ̀ fún yá dẹ̀ ní panla fún panla gbogbo ẹ̀ náà la máa fi wọ̀nyí so lágbára olóògùn wa máa búyọ ní ọjọ́ Monday gbogbo ẹ̀ náà ń sẹ́ẹ̀tì lọ ní ọjọ́ Monday ó dàbí pé mo máa ṣe polówó ń bẹ̀ yẹn so ẹ bá dẹ̀ fẹ́ gbé ọjà yín Kembi logistic ó wà iṣẹ́ wa kọ̀ǹfàmù ni kódà iṣẹ́ ìwọ̀nba tàbí àwọn tá a ti bá gbé iṣẹ́ ọmọ pé iṣẹ́ wa pápápá ni ẹgẹ́rẹ́ ọmọ yín Kẹ́mi Kọ́lá náà mi ní fi iṣẹ́ ṣeré mi ní fi iṣẹ́ ń ṣeré pápápá iṣẹ́ ti lọ àti fún wọn ní sáàkì nọ́mbà wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kò yé yín báyìí ẹ gbé ọjà yín wá ẹ gbé gbogbo kọtà bá ra ẹ pè mí ọ̀kadà máa lọ gbé ń bẹ̀ wọ́n jẹ́ pé láàrin Èkó ni ẹ fẹ́ gbọ́jà yín lọ síbi kan ni ẹ pè wá
ọ̀kadà wa máa lọ bá yín gbé ń bẹ̀ lágbá lọ́wọ́ olóògo wa kò ní wo òkùnkùn a máa jọ máa rí ṣe ni bó ṣe wà nìyẹn sólè ní fẹ́ polówó adẹ̀fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ẹ wo aṣọ náà ẹ ti wò ó mi ì tí rẹ̀ láti wá polówó aṣọ yìí ni o aṣọ yìí fún ìbàjẹ́ ẹ wo bó ṣe rí sáà yẹn lè kú tẹ́ ẹ bá yín lójú gan ẹ máa mọ̀ pé aṣọ láṣọ yìí bó ṣe rí ẹ bó ṣe ń ṣàìn aṣọ yẹn fáìn gan mo máa ṣì wá polówó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni mo máa polówó oríṣiríṣi so mo fẹ́ kí àwọn aṣọ yẹn stone tá ń lò sí àárí lọ́jà so wọn bọ́lẹ̀ tá a rí rán wọ́n wà bí wọ́n ti tó bíi mélòó kan síbi ìbàyìí ní sí mo fẹ́ kí gbogbo ẹ̀ tí a bá ti rí stone ibi tá a ti ra stone confam ẹ̀ mọ̀ pọ̀ original stone ní gbogbo àwọn stone ẹ̀ bó ṣe rí ẹ̀ bó ṣe ń ṣàì so àwọn fake yẹn ló wà ń ta àwọn original yẹn kò sí wọ́n dẹ̀ títí next week wọ́n máa gbèdé so tá a bá ti gbèdé àwa polówó ẹ̀ ọjọ́ kan mo fẹ́ polówó gbogbo ẹ̀ sí àtàwọn gown dry lace gown tá a kóṣẹ́ sí ọjọ́ kan mo fẹ́ polówó ẹ̀ ara ẹ̀ ni mo fi wọ̀nyí yìí so wá dáa fún gbogbo wa ṣé nìkan tí mo fẹ́ sọ ní èyí ni pé nílé ayé yìí orí àgbàlagbà lọ́nà wọ́n ló gọ̀ bọ́nà ṣe máa ń pò mí owó yẹn kò mímọ́ mo ṣe lè pé owó tí mo fẹ́ pa mímí ẹ̀ ni pé ẹ rí yàn tó dàgbà tó ń sọ̀rọ̀ ẹ wá ń sọ pé báyà ó gbọ́n ọgbọ́n ò mí pé báyà èèyàn dàgbà ni ló fi nọ́gbọ́n èèyàn mi máa dàgbà ọgbọ́n orí ẹ̀ kékeré ni ṣọgbọ́n tẹ̀yìn èèyàn tẹ́ bá ti rí èèyàn tó wá sọ online ẹ ti wò pé ẹ wá máa ó sọ nǹkan tó dáa o kò sọ nǹkan tó dáa ẹ dẹ̀ máa tẹ̀lé òun ló máa ń jẹ́ kí àwọn èèyàn tó ń gọ̀ tí wọn ò lè fi gbọ́n láyéláyé gbogbo lára àwọn tó wá sí online àwọn kan ń gọ̀ tẹ́ pé tó bá dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n máa ń wò pé báyà wọ́n gbọ́n ṣùgbọ́n nígbà téèyàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àgọ̀ lẹ́nu tó sọ̀rọ̀ òpònú lẹ́nu tẹ́yìn dẹ̀ ń sọ pé Dànsákì ẹ̀wọ̀n ló mọ̀rọ̀ sọ ẹjọ́ ọjọ́ lọ irú èèyàn bẹ́ẹ̀ fẹ́ gbọ́n òun ló dísfá fún fídíò kan tí mò ń wò tó ń lọ káàkiri orí Facebook orí YouTube tí èèyàn bá ń ṣe òpònú ọ̀dẹ̀ amukumẹ́kọ wàá wá ṣe orin wàá máa sọ̀rọ̀ ìsọkúsọ sí orin Ọlọ́run tó wá máa fà á yà ẹjọ́ tó lọ irú èèyàn tó ṣerú nǹkan báyẹn ẹjọ́ ṣé ẹni yẹn gbọ́n ni àbógọ̀ èèyàn ìgbà tí èèyàn tẹ̀ ti wá síta tó ti ń sọ̀rọ̀ kú sọ tẹ́yìn èèyàn tẹ́ ti ń wò tẹ́ pé irú èèyàn báyẹn lẹ́ ń gbọ́lá fún irú èèyàn báyẹn lẹ́ mọ̀ pé àǹtí àìkọ́ tẹ́ ẹ sá yẹn aláìkí ẹ̀ ọjọ́ òru èèyàn báyìí ò ní máa ponú mọ́ inú tó ti po láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ọjọ́ òru èèyàn báyẹn kò ní máa ponú sí i torí mo wo fídíò yẹn mi rí wò mo wò pa ṣé èèyàn náà ló ṣerú kọ báyìí ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ okó ẹ̀ ń sọ̀rọ̀ òbò ẹ̀dẹ̀ ń fáyà pẹ̀lú ẹ̀ irú eléyìí ó kù díẹ̀ káàtó tí ẹ̀ bá rí èèyàn bá yín wó yẹ kẹ́ ẹ bára yín wó yẹ kẹ́ ẹ lọ jókòó síbi kan kẹ́ ẹ dẹ̀ wò pé nǹkan tí mo dé ń ṣe yìí ṣó bójú mu káàtì ẹ̀yọ́ pé bóyá ẹ̀ṣẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ṣó bójú mu ṣé táwọn ọmọ yín bá dàgbà tó ń rú kan bá yẹn ṣé inú wọn máa dùn àti pé ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ tẹ́ ẹ dẹ̀ wọṣọ àdúrà tẹ́ ẹ dẹ̀ fáyà pẹ̀lú ọ̀sọ́kúsọ tí ẹ ń sọ ẹ dẹ̀ fáyà pẹ̀lú ẹ̀ Ọlọ́run gan kò nídìí kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin èèyàn Ọlọ́run irú àwọn èèyàn báyìí tí ìbínú Ọlọ́run bá dé wọn ní ayé kan ló ń ṣe wọn wọn ní ayé kan ló ń ṣe wọn nígbà tẹ́ ẹ mọ̀ tí àwọn tí wọ́n tó ń jẹ́ ẹni tó ní àyà yẹn lọ́wọ́ tí wọ́n fa àyà sí ẹ̀mọ̀ oríkálùkù ló ní nǹkan tí wọ́n ṣe nù jọ wọn nǹkan táwọn yẹn ń ṣe nù jọ wọn ẹ̀yin wá sọ di ọ̀rọ̀ sọkúsọ ẹ wá ẹbí lójú mi ẹ fi wọ́n ṣẹ̀sín ẹ fi wọ́n ṣe ẹlẹ́yà tó bá yá ẹ wá ní wọ́n gbógun tì mí o wọ́n ṣe kíní kan tì mí o Ọlọ́run ló yọ mí o nígbà gan tẹ́ ìgan ti gbé ogun tira yín ẹ ti gbógun tira yín irú wà báyìí ó kù díẹ̀ káàtó ẹ má jẹ́ ká máa rí Ọlọ́run fín Ọlọ́run ṣe é gbèjà náà o ṣùgbọ́n ó ní nǹkan tó bójú mu mo rántí arábìnrin kan tó máa ń kọ nìsọkúsọ òun náà rẹ̀ ní báyìí mi ìfẹ́ dárúkọ ni obìnrin yẹn mo ti bá pàdé ní chọ́ọ̀chì rí ní church tí a lọ ìkórè ta lọ lọ́dún yẹn lọ́hùn tó invite ẹ̀ tẹ́ ẹ bá rí bí lady rẹ̀ ṣe kọrin orí máa wú
kò kọrin sọkúsọ kò tí ẹ kọ ó kọrin tẹ́ pé inú gbogbo èèyàn dùn mọ́ òpá sílẹ̀dì tí ẹ mọ orin Ọlọ́run kọ báyìí ẹni ẹ̀dẹ̀ ni ẹni yìí kọ́pì òun gan ló ìgbésẹ̀ ẹni ẹlẹ́ni yìí mú bọ́tẹ́ ẹni tẹ́ wọ́n ń kọ́pì yẹn kò ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yìí ẹ má bàyé jẹ́ èmi ò bá yín wí nígbà tẹ́ bá ń ṣe nǹkan tí ò dáa táwọn ayé bá ti ń gbóríyìn fún yín pé nǹkan tẹ́ ẹ da lẹ́ ń ṣe ìgbà ó lẹ̀ ní ṣìwàwù ìgbà ó ní ayọ̀ ò ní pa yín ayọ̀ ló pa yín yìí ayọ̀ dín yín nímú ẹ̀ wá mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́ ayọ̀ ti bò yín lójú ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́ ẹ̀ wá mẹ́lẹ̀ tó kàn lé ayé yín orin Ọlọ́run wà ń ta orin tẹ́lẹ̀ fi pé àwọn èèyàn tẹ́lẹ̀ fi fa àwọn èèyàn mọ́ra orí tẹ́lẹ̀ fi bí Nàìjíríà ṣe rí ìṣó dáa orí tẹ́lẹ̀ fi sọ fáwọn ìjọba wa pé bí Nàìjíríà ṣe rí ìjọba tún Nàìjíríà ṣe yẹn wà lẹ́ẹ̀rí kọ́ ṣùgbọ́n ó wù yín nínú ọkàn yín pé kẹ́kọ̀ọ́ tẹ́ forí yẹn kẹ́ fi yẹ̀yẹ́ àwọn tó ní kẹ́ forí yẹn kẹ́ fi tàbùkù àwọn tó ń fa yà nínú ìjọ wọn ṣe lè dáa mo dẹ̀ rí àwọn àgbàlagbà kan náà tó wà ń bẹ̀ mo rí àwọn àgbàlagbà kan náà tó wà ń bẹ̀ tí ẹni tó fẹ́ ṣe ẹlẹ́yà rẹ̀ tó ń ṣẹ̀sí torí ẹ̀sìn lélẹ́yìn lè sínú ẹ̀sìn lélẹ́yìn tẹ́ ń ṣe yìí eléyìí ò sínú pé bóyá kìíní abọ́dẹ̀ sọ ẹ̀sìn kan jẹ́ kìnìkan ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa a mọ̀ pé ẹ̀sìn kan Ọlọ́run ló ní ẹ̀sìn àbọ̀nà ṣe máa ń sọ bó ṣe bẹ́ẹ̀ ṣe máa ń sọ ṣùgbọ́n òkú eléyìí tẹ́ tí wá ṣe ó kù díẹ̀ káàtó àdẹ̀rẹ́ àwọn àgbàlagbà kan náà bẹ̀ tí inú yín dùn tí ẹ̀ náà dẹ̀ gbọ́ àwọn nǹkan tó sọ tẹ́ ẹ̀ lè pèsè àkèsà ẹ má ṣerú kan báyìí tẹ́ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ó ní agbára o bọ́ ikọ́ tó dá mi lójú ní ayé ni pé ṣé ẹ rí àwa gọgọgọgọ là ń jẹ́ kí gbogbo nǹkan báyìí kó rí báyìí tẹ́bára ẹni tó ń ṣe nǹkan tí ò dá nǹkan tí ò dá yìí ni ó ń ṣe o ṣùgbọ́n ẹ̀yin lẹ́ni tó ń ṣe nǹkan tí ò dá ìgbẹ́lẹ́ ẹ má pàtẹ́wọ́ fún ẹni olómọ̀ ṣe èèyàn gidi ní ṣé ẹ rí iṣẹ́ rójú yín ẹ jẹ́ kémi polówó ti ọjà tèmi mi wáyé wàhálà ọjà ti dé o a máa pọ́nrọ́ Swiss lace next week àwọn aṣọ kéékèèké lélẹ́yìí àwọn voilace ńlá kì í ṣe aṣọ kékeré pátápátá bọ̀ kì í ṣe Swiss òun náà ó fọ́ ẹ̀ṣẹ́ rí màá polówó ẹ̀ má dẹ̀ polówó àwọn aṣọ ọkùnrin kan fún yín tó bó ṣe rí nìyẹn o ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o ẹ má jẹ́ kí akọ̀tì ẹ̀ wé pé mo ti ń sọ kí náà fẹ́ ṣe fún mi ẹ wo lè bó ṣe fine mo ti ń sọ kí náà fẹ́ ṣe fún mi on the fine ẹ wo kọ́lọ̀ aṣọ ẹ̀ bó ṣe fine ó ní agbára o kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ má jẹ́ kí àrójú ká ti máa wá àìrójú kiri ó ti ń ṣe nǹkan tó ń ṣe gbogbo ayé ti nífẹ̀ẹ́ wọ́n ti ń wò pẹ̀lú gbogbo dẹ́tí ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yẹn náà gbogbo ayé ti wò pé kílẹ̀ ẹ wo bí dẹ́tí wá gbà yọ kò tẹ̀ wá sí kò sí àpọ́nlé mọ́ ẹ wá aṣọ ẹ̀ bó ṣe fine aṣọ ẹ̀ ti fine jù ara àwọn voile ńlá yẹn ni ó fine gan ẹ wo kọ́lọ̀ yẹn ti fine jù yellow and white and gold this one na gold na gold na aṣọ yẹn fine gan o ẹ wá ara ohun tá ń tà o a máa polówó fún yín next week mo dẹ̀ wò pé àwọn ọmọ àmọ́ tó fẹ́ ra voile tí ò ṣe Swiss wọ́n wà ní kí polówó mo fi polówó àwọn ilé àwọn ọjà tuntun tá a ní ni àwọn ọjà ló kún bíi a máa polówó next week a ní àwọn ọjà gan rẹpẹtẹ kí lẹ fẹ́ ní iṣẹ́ kẹ́ńbí fashion empire tẹ́ ẹ̀ ní rí àdètú máa polówó jẹ́rìsì wọ́n ti sọ mí lẹ́nu o wọ́n ní mi polówó jẹ́rìsì o wọ́n ní kí ló dé kí ní kankan mo ní kọ́nà kó ṣàánú èèyàn à á polówó fún yẹn má wọ́ọ̀rì a máa polówó jẹ́rìsì ẹ fún yín ẹ wo lè náà ẹ wò ó a máa polówó Swiss àwọn Swiss kan ti wà ńlẹ̀ ń sìn ó lè kú ìjà ọ̀rẹ́ tán fine ó ní agbára o mo dẹ̀ ń wo ṣáàtì ẹ̀ báyìí mo dẹ̀ ń wò pé ṣé kí lè lè báyìí ṣé ká lè mọ̀ wá ní àwọ̀ aṣọ yìí
ẹ wá aṣọ bó ṣe fine ó dẹ̀ ní aṣọ lára ẹ wò purple ṣe é fine gan ẹ rí àwọn kan wà ní purple kan tí mo tà ń gbà yẹn ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra purple eléyìí wọ́n fẹ́ jọra ẹ wo white lace bó ṣe fine ó ní aṣọ inú gan ẹ wò colour dẹ̀dẹ̀ wà ń bí these are the colours bring it colour du white yẹn ni colour du ẹ̀ ni màá fi láì wọ̀nyí torí àwọn èèyàn máa ń ṣì mú ẹ wò ó dẹ̀ fine ẹ wò olè ó fine bàjẹ́ I bring let me show them the big one aṣọ yìí fine o mo tẹ̀ máa fi hàn yín gan kẹ́ máa rí ẹ rí ẹ wo kékeré bóyá street ńlá lélẹ̀ torí àwọn mi ò dá mọ̀ ńlá lélẹ̀ ṣe ti rí kékeré ẹ̀ lélẹ̀ ṣe rí pé flower kan náà ni torí àwọn mi ò dá mọ̀ ṣe rí ńlá lélẹ̀ kékeré lélẹ̀ ẹ bá ra kékeré ẹ̀ náà tẹ bá mú sára náà wọn ò lè sọ pé ẹ wọṣọ o Ọlọ́run bá ń gbọ́ ẹ ká polówó ṣẹ́ẹ̀tì fún yín pápápá ṣẹ́ẹ̀tì I go remove everything o ṣé wo fit do am today mi ò pa lè ṣe eléyìí o kọjá máa ṣe lọ́jọ́ níbi tó àtúkà ló ń ṣe mí o ẹni tó dẹ̀ mọ́ká ò wálé ní o ẹ̀rí ẹni tó mọ́ká tó bá káṣọ ẹ̀ fún ẹ̀dẹ̀ ẹ̀ lè mọ̀ ẹ̀ rò pé bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ ní drakina house ni bring the trouser ẹni tó mọ́ká ò sí bí ẹ̀rẹ́ kí n fi bí mélòó kan wọ̀nyí ẹ wò bó ṣe fine ṣòkòtò ẹ̀ ní red made lẹ́ máa pè é Ọlọ́run bá ń gbọ́ àwọn lè rán yéye ẹ wò red made lẹ́ máa pè é adẹ̀ láwọn kinní náà àwọn up and down náà ẹ kí n fi bí mélòó kan wọ̀nyí ká máa kí mi ò nílè rí ká ẹ ò lè ṣe fine ẹ wò mọ́ ṣe rán lè ẹ wo aṣọ ẹ gbójú ayọ̀ sókè ẹ raṣọ fọ́kọ yín ẹ raṣọ fún dádì wa ẹ jọ̀ọ́ kọ́ má jẹ́ pé ìnìkan lẹ́ máa ra swiss lẹ́ máa ra gbogbo ẹ akílódé lọ́sẹ̀dá pọ́nlọ́ gíní ẹ̀ ní ìsìn ìyá kan mo mà láìkí mọ́mì yẹn o mẹ́rin ló múnú gíní ẹ bá mi ra fún ẹ bá mi mú kọ́lọ̀ báyìí mẹ́rin náà rà èèyàn kan náà ra méjì fún dádì wọn ẹ̀yin náà wọ́n ra shirt and trouser fún dádì yìí náà ẹ wò tán bá wọ̀ báyìí ẹni bó ṣe rí ẹ wò aṣọ ẹgbẹ́ ló fine a lè wò tán ṣòkòtò ẹ̀ lélẹ̀ bring the cloth abáníká máa wò ṣòkòtò ní aṣọ lélẹ̀ ẹ̀yìn ẹ̀ lélẹ̀ ẹ jẹ́ ká fẹ́ lẹ́wọ̀n yìí for the last time ẹ wò ẹ̀bùn lè ṣe eléyìí tí ó ti fine jù mo fún ọmọ mi ní ó lóun pẹ̀mọ́ ìyẹn ò like black níbi tí mo like ẹ̀ dé mo ní wò wá mo lè mi like black mi like ẹ̀ pé black wà nínú ẹ̀ kò dẹ̀ ń wọ black anything black ẹ wo bó ṣe fine aṣọ ẹ̀ ti fine jù ẹ wo ẹ̀yìn ẹ̀ ẹ wo wájú ẹ̀ it's okay like that to abeg ṣòkòtò ẹ̀ ní ṣòkòtò yẹn ẹ̀rọ ẹ wo nú ẹ̀ àwọn ilé ìran kìsà so ẹ wá aṣọ fún dádì wa o ṣe ẹgbẹ́ ẹ wá aṣọ fún dádì wa lágbára lọ́wọ́ lóògùn wa máa búyọ bó ṣe wà nìyẹn jẹ́ kí n fi aṣọ yìí wọ̀nyí kí n súnmọ́ yín dáadáa kẹ́ ẹ lè mọ̀ pé lóbì wàsá ẹ ṣáà rí ẹ rí stone yẹn àwọn tó kù a lè gbé wá láì tó stone àwọn aṣọ tá ń rí irú aṣọ yìí àwọn mi wọn fi stone sí ara but èmi òun láìkí ẹ̀ wọ́n ti rán wọn but stone yẹn nìkan ló kù máa ní kọ́yìn fi sọ́dọ̀ àwọn èèyàn míì wọ́n máa ń ran báyìí tẹ́pọ́n kọ̀ tẹ́ máa fi wọ́n á ṣiṣẹ́ sí wọ́n á dẹ̀ fi ilẹ̀ èmi kàn máa láìkí stone wà láṣọ wọ́n tó máa ń jẹ́ kó fún àyẹ̀ wò ẹ dẹ̀ wò sálẹ̀ ẹ wò ìsàlẹ̀ àlóṣù ṣe dẹ̀ sí aṣọ ìsàlẹ̀ ẹ̀ fine ẹ wò stone yẹn ló débi ẹ wò ṣẹ́ẹ̀rì ó dẹ̀ wà ní gbogbo bíi ẹ wá rà o
bó ṣe wá mọ̀ pé ọjà Kẹ́mi Bùkọ́lá òdìlẹ̀ o. ọjà Òyìngbò kò mọ̀ kẹ́nìkan ò wá o. ọjà Òyìngbò kò mọ̀ kẹ́nìkan ò wá. ọjà Òyìngbò kò mọ̀ kẹ́nìkan. ọjà Òyìngbò lọ́jà Kẹ́mi Bùkọ́lá kò mọ̀ kẹ́nìkan ò wá. kí ló ń ṣe wọ́n? kí ló ń ṣẹlẹ̀ gangan? kí ló ń ṣẹlẹ̀? ẹ gbéṣẹ́ wá o. ẹ bá fẹ́ gbéṣẹ́ lọ sí Amẹ́ríkà, London, gbogbo ìlú yẹn, ẹ pè iléeṣẹ́ Kembi fashion, Kembi logistics. ẹ bá fẹ́ raṣọ, ẹ wá sí iléeṣẹ́ Kembi fashion empire. tẹ́ ẹ bá fẹ́ róúnjẹ, ẹ wá sí iléeṣẹ́ Kembi food mart. lágbára lọ́wọ́ Ọlọ́run ògo èmi àti máa búyọ. àníbọ́ lọ́wọ́ fọwọ́ tì í nínú ọdún yìí, ọdún wa lọ́dún yìí. lágbára Ọlọ́run ẹ ṣáà rí lè táwọn náà tún kó sí. ẹ ṣáà ti rí ojúmọ́ kan ó dàbọ̀.